Aláròyé máa wí o. Wọ́n fòfin de ìmáàmù àgbà yìí nítorí tó sọ̀rọ̀ sí ààrẹ Tinubu. Ní báyìí wọ́n ti fòfin de ìmáàmù àgbà kan, Sheikh Alkali Abubakar Saliu Zaria tìjọ mùsùlùmí kan tí wọ́n ń pè ní Jama'atul Isalatul Bid'ah wa Iqamatis Sunnah JIBWIS ẹ̀ka tìlú Jos nípínlẹ̀ Plateau nítorí tó sọ̀kò ọ̀rọ̀ àti ọ̀rọ̀ àlùfàǹṣá sí ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu lásìkò ìwàásù rẹ̀ kan tó wáyé nínú mọ́ṣáláṣí Jímọ̀ ńlá kan tí wọ́n ń pè ní Mukas nílùú Damaturu lásìkò ètò ààwẹ̀ Ramadan tọdún yìí. Aláròye gbọ́ wípé lọ́dọọdún níjọ náà máa ń ṣètò ìwàásù fáwọn ará ìlú lásìkò ààwẹ̀ Ramadan, ṣùgbọ́n ti ọdún yìí ló gbọ́nà míì yọ nítorí tí Sheikh Alkali Abubakar Saliu Zaria tí wọ́n ní kó wá fi ìwàásù rẹ̀ bọ́ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ̀kò ọ̀rọ̀ sáwọn olóṣèlú jàǹkànjàǹkàn nípínlẹ̀ náà àti ààrẹ Tinubu. Lára ohun tó ti sọ tó bí àwọn olóṣèlú ìpínlẹ̀ náà àtàwọn aláṣẹ ìjọ ọ̀hún nínú ni wípé ó bẹnu àtẹ́ lu bí ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè yìí ṣe mẹ́hẹ débi táwọn agbésùnmọ̀mí wọlé lọ́ọ́ jí àwọn ará ìlú gbé nígbà gbogbo lórílẹ̀-èdè yìí tí ìjọba àpapọ̀ kò sì rí nǹkan kan ṣe sí i títí di àsìkò tá a wà nínú rẹ̀ yìí. Lójú ẹsẹ̀ tó ṣe ìwàásù ọ̀hún tán ni àwọn aláṣẹ ìjọ ọ̀hún ti pè é sẹ́gbẹ́ kan tí wọ́n sì fẹ̀sùn kàn wípé kì í ṣe ohun tó dáa rárá bí kò ṣe sọ̀rọ̀ tó dáa nípa ìjọba ààrẹ Tinubu lásìkò tó ń ṣe ìwàásù rẹ̀ fáwọn ará ìlú. Lára àwọn tí wọ́n wà níbi ìpàdé ìdákọ́ńkọ́ tí wọ́n ti fòfin de Sheikh Alkali Abubakar Saliu Zaria ọ̀hún ni alága ìjọ náà Ulama Muhammed Sani Yahaya Jingiri àtàwọn aṣojú ìjọba ìbílẹ̀ àti ti ìpínlẹ̀ náà. Ẹ̀sùn tí wọ́n fi kan Sheikh Alkali Abubakar ni wípé àwọn ọ̀rọ̀ àlùfàǹṣá gbogbo eléyìí tí kò dáa rárá ló lọ́ọ́ fi bẹnu àtẹ́ lu ìjọba ààrẹ Tinubu àtàwọn ti ìpínlẹ̀ náà. Bẹ́ẹ̀ kẹ̀ lásìkò tí Sheikh Alkali Abubakar ṣe ìwàásù rẹ̀ fáwọn ará ìlú, kókó ohun tó ń tẹnu mọ́ ni wípé àwọn tí wọ́n ń ṣe ìjọba lórí àwọn ará ìlú lásìkò yìí kò ṣeé tó nítorí pé ojoojúmọ́ làwọn agbésùnmọ̀mí ń jí àwọn ará ìlú gbé tí wọ́n á sì máa béèrè owó lọ́wọ́ àwọn ẹbí àwọn ẹni tí wọ́n bá jí gbé. Bákan náà ló bẹnu àtẹ́ lu bí àwọn gómìnà ìpínlẹ̀ kan ṣe ń bẹ̀rù láti sọ òótọ́ ọ̀rọ̀ fún ààrẹ Bọ́lá Tinubu pẹ̀lú bí nǹkan kò ṣe lọ déédé láàrin ìlú mọ́. Ó ní kì í ṣe ìròyìn mọ́ pé ojoojúmọ́ làwọn agbésùnmọ̀mí ń lọ káàkiri lórílẹ̀-èdè yìí tí wọ́n á sì máa jí àwọn ará ìlú gbé bó ṣe wù wọ́n. Ìjọba Nàìjíríà kò rí nǹkan kan ṣe sí i. Àwọn agbésùnmọ̀mí yìí ni wọ́n á ṣẹ̀ṣẹ̀ máa jíròrò lórí owó tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ àwọn ẹbí ẹni tí wọ́n bá jí gbé. Irú nǹkan báyìí kù díẹ̀ káàtó. Wọ́n á máa wá fìyà jẹ ẹni tí wọ́n jí gbé nínú igbó tí wọ́n jí wọn gbé pamọ́ sí. Sheikh Alkali tún bẹnu àtẹ́ lu bí àwọn gómìnà ìpínlẹ̀ kọ̀ọ̀kan ṣe ń bẹ̀rù ààrẹ Tinubu ju Ọlọ́run ọba Allah lọ. Ó ní bá a bá rí olóṣèlú kan tó jẹ́ ọmọ ẹgbẹ́ APC, ọ̀tọ̀ ni ọwọ́ tí wọ́n máa fi ń mú ọ̀rọ̀ rẹ̀ bó bá ṣẹ̀. Bẹ́ẹ̀ kẹ̀ ọwọ́ líle níjọba máa fi ń mú àwọn tí kì í ṣe ọmọ ẹgbẹ́ òṣèlú tiwọn. Èyí kù díẹ̀ káàtó fún ìjọba tó nífẹ̀ẹ́ àwọn ará ìlú. Pẹ̀lú ohun tó ṣẹlẹ̀ yìí, onírúurú ọ̀rọ̀ làwọn èèyàn ti ń sọ. Báwọn kan ṣe ń bẹnu àtẹ́ lu ìjọba náà pé ohun tí wọ́n ṣe kò dáa, bẹ́ẹ̀ làwọn kan ní kò sóhun tó burú níbẹ̀ rárá pé ìgbésẹ̀ gidi òun náà ni wọ́n gbé. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.